Africa Content TV. Gbogbo wọn pátá, gbogbo wọn pátá, wọ́n ti wá dọ̀bálẹ̀, Àyìndé ti gbẹ̀gbẹ́ wọn. Ọmọ lọ́jọ́ bí òní, happy 50th birthday, èmi á ṣe púpọ̀ ọdún láyé. Wàá ṣe 60, wàá ṣe 70, wàá ṣe 80, wàá ṣe 90, wàá ṣe 100. Pẹ̀lú àlàáfíà ara Musiliu Ayédáadé, ọmọ Akinsanya, ọmọ Akin ò gbọ́dọ̀ ṣojo. Ọdún tó tójú ẹ̀ o, aláwùrà bí yóò lọ́dún máa rè adúpẹ́ o. Ọdún tó ṣojú wa, Àyìndé, ọdún tó ṣojú wa, Musiliu. Ọdún tó ṣojú wa, ọmọ Àbẹ̀bí, ọdún tó ṣojú wa, bàbá Àbẹ̀bí, ọdún tó ṣojú wa, aláwùrà bí Olódùmarè adúpẹ́. Àìdí ara bá ń bí ní bá ń kẹ́ sílẹ̀. Máyégún jẹ́nẹ́rà gbogbo Yorùbá la. Olórí ọmọọba kílẹ̀ Ìjẹ̀bú, Oluomo of Lagos, Àyìndé Arabambi. Musiliu mi Àyìndé o, ẹni ń bínú, ẹ jẹ́ kí wọ́n mí à ń bínú, ìyẹn sápò ara wọn. Musiliu ọmọ Ayédáadé, fi wọ́n sílẹ̀ máa wòye. Musiliu ọmọ Ayédáadé, àwọn dà wọn ò dá dán mọ́, àwọn dà wọn ò ní dógò. Dídán ni yóò máa dán, iṣẹ́ Olúwa ẹ̀yẹ máa tú wò. Dídán ni yóò máa dán, iṣẹ́ Olúwa ẹ̀yẹ máa tú wò. Yùgbàyùgbà láyé wa yóò máa dùn o. Musiliu Oluomo, àwọn ọ̀tá tí wọ́n rè rajọ, ìbànújẹ́ ti bá àwọn ọ̀tá nílé. Àwọn ọ̀tá tí wọ́n rè rajọ, ìbànújẹ́ ti bá àwọn ọ̀tá nílé. Bí wọ́n ṣe rò tí wá sí kómìárí, bẹ́ẹ̀ ni kó jẹ́ tiwọn lọ́jọ́ gbogbo. Bí wọ́n ṣe rò tìẹ sí kómìárí, bẹ́ẹ̀ ni kó jẹ́ tiwọn lọ́jọ́ gbogbo. Àwọn ọ̀tá tí wọ́n rè rajọ, ìbànújẹ́ ti bá àwọn ọ̀tá nílé. Àwọn ọ̀tá tí wọ́n rè rajọ, ìbànújẹ́ ti bá àwọn ọ̀tá nílé. Àyìndé, àwọn ọ̀tá tí wọ́n rè rajọ, ìbànújẹ́ ti bá àwọn ọ̀tá nílé. Bí wọ́n ṣe rò tí wá sí kómìárí, bẹ́ẹ̀ ni kó jẹ́ tiwọn lọ́jọ́ gbogbo. Bí wọ́n ṣe rò àwa sí kómìárí, bẹ́ẹ̀ ni kó jẹ́ tiwọn lọ́jọ́ gbogbo.